Ẹ ra àlùbọ́sà ẹ̀ ṣe bẹ́ẹ̀ o. Ìyá kọ́ mi àpò kan rèé. Ẹ bá ń dín mi. Ọ̀dà ẹ̀sọ́ mẹ́ta pẹ̀lú 500. Mẹ́ta ìwé jẹ́ mú mẹ́rin. Ẹ̀yin ọmọ fẹ́ nǹkan tí wọ́n ní gbọ́n rèé. Múrí márùn-ún nù. Àpò kan lélẹ́yìí. Lélẹ́yìí àpò. Kò sí bá a ṣe fẹ́ dì. Ọ̀dà náà ẹ mú ní mẹ́ta 500. Eléyìí mẹ́ta 500. Múná nọ́mbà ìdílé. Yóò ṣe wá jábọ́ kí láwà fi kọ̀ọ̀kan ní ìfẹ́. Láìlọ́nù rèé láìlọ́nù. Àjọ káàkiri ọjà yìí lónìí. Èwo ni kákò jẹ? Ẹ̀kọ́ yìí. Ṣálùbọ̀ṣà nìkan la máa jẹ ló ti pọ̀ jù. Ẹ wá ṣe ń sọ̀rọ̀ báyìí. Ó sùn mí o. Gbogbo yẹn ṣàfẹ́ ṣiṣẹ́. Ó yà lẹ́nu. Mi ò kówó nínú ọkọ̀ náà ní kí n kó lọ́wọ́ ẹ̀kan kó fún mi lè drop ẹ̀. Nígbà mo kọ́ fọ́pá kó owó bọ̀ lọ́jà. Mi ò mọ̀ náà ẹ jẹ́ kí n lọ mú wá gbà. Ẹgbẹ́ àlùbọ́sà rẹ̀ mọ́ gbàlùbọ́sà lọ nígbà bá mọ́ wá gbàlùbọ́sà. Àbí ó mọ̀ sún mi o. Èwo làárù náà gbèsè ọ̀kan àbọ̀ tó àgbàlùbọ́sà lọ láì tí ì fún mi lówó. Ọ̀fẹ́ rajà ẹ̀ mọ̀wó lọ. Kó o bínú òde. Láìgbà ìgbà lẹ́tí lágàrí náà. Ẹ̀lú ni wọ́n fa àgàrí tí wọ́n o. Láti èlò dé lò. Òun náà nígbà mo rà ní fún ọ̀gbẹ̀ tẹ́lẹ̀. Wọ́n wá pè ní 5. Orí kò mí o. Àríkó fún àìsàn ni máa ń láìpẹ́. Àríkó fún àìsàn ni ó ń lọ lẹ́nu. Àmọ́ tó kọ́kọ́ àwọn pé o, àwọn òjà àwọn òjò. tó lámọ̀ kan wà tí wọ́n mọ̀ di kóńgò tí wọ́n mọ̀ ṣe wọ́n rẹ̀ létí wọn. Dúró àti bẹ́ẹ̀ ṣe tán. Mo fẹ́ ra bọ́tù wọ̀tà. Ẹ bá wa ra. Ẹ̀gbọ́n ṣe mo rajà lọ́wọ́ yín, ṣé mọ́mì ló rajà mo pọ̀ náà, mọ́mì mo pẹ́ jẹ́. Bẹ́ẹ̀ lára yín dọ̀tí tó ni. Ẹ̀fọ́ ni. Ẹ jẹ́ kí n fi jẹ́. Ẹ má ṣe yọ. Ẹ ṣé God bless you. Ẹ ṣé gan ni o. Mi ò tún sọ̀rọ̀ láyé mi. Hello. Ṣọ́ọ̀tún yín lẹ̀ ní àbẹ̀túra yín lẹ̀. Ẹ wá. Kí lẹ fẹ́ rà? Ẹnìkan ra nǹkan tó ń bíbà ẹ̀ sí. Ẹni mò ń wà ní. Wọ́n ti lọ. Ẹjọ́ ṣẹ́ ní bínú báyìí pẹ̀lú bẹ̀rẹ̀ tí mo fẹ́ bí. Tó bá mọ́kọ lọ́wọ́. Ẹjọ́ ṣẹ́ mọ́lẹ̀ ẹni yẹn. Ẹ tó ra nǹkan. Mo ti mọ̀ pé máa tẹ́. Mo ti mọ̀ pé nígbà tẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín ewúro mo tọ́ládùn nígbẹ̀ yìí mo wá rí pé àwùsá ni mo mí sí yín kúrò jọjọ. Ẹ jọ ṣùgbọ́n àtàwọn ọ̀rọ̀ yàtọ̀ àtàjà ń sìn. Ṣé o gbẹ́ni kẹ́ni èèyàn kéèyàn tó bá ti wà nàkọ́lọ́ ara máa mọ̀lé àbí? Nù mí ìbùnú mo béèrè ni. Ẹ wọ bàtà kẹ fi gbá mi lórí. Ẹ má bínú. Ẹlẹ́dàá yín ni ẹ lọ bẹ̀ tẹ́ ń gbọ̀n kiri bí àkọ́bí òwú. Ẹ bá ṣe ń fẹ́ ṣe tẹ́ máa lọ. Ẹ má jí nǹkan o. Kò sí. Fẹ́ jí mi máa jí lọ. Ló ń gbọ̀n bí àkọ́bí òkú.
Sórí ní ọ̀la ní ọjà kó orí kó bá a ṣẹlẹ̀ kọ́wọ́ mi méjèèjì nítorí nílé ìwé wa wọ́n lè mi ní ìṣe kábíyèsí. Kí ló wí? Wọ́n lè mi ní ìṣe kábíyèsí. Ìwọ kábíyèsí kí ló fẹ́ ṣe kábíyèsí nílé ìwé yín? Ṣé o mọ̀ pé mo mérè sí i? Ó yọ lára rẹ̀ àwọn olùkọ́ yín gan o. Ìwọ wàrà náà fẹ́ fi ṣe kábíyèsí. Ìwọ tó yẹ kán fi ṣerú kan mọ̀ fìyà jẹ náà fẹ́ fi ẹ́ ṣe kábíyèsí àwọn olùkọ́ yín mọ̀ gan o. Àyàlí náà ìlànà náà ló ṣe àkóso. Ìwọ àti kíyìnrín ìlànà náà dà. Sábà ṣe. Níbọ̀ sí. Irọ́ ni o orílẹ̀ kan mo rí báyìí kò ń ṣe wọ́n ní wọ́n pé mo rí báyìí mo rí gan no ó mọ̀ téèyàn bá ríyàn téèyàn kàn láṣọ ẹ̀fìrí ó yàtọ̀ mo rí lẹ́kan mo rí àdùnná ìgbà tó rí ṣé o pè é ṣe lọ́ba kí ló tún béèrè mo pè jù but nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé tí mo ṣe fẹ́ sọ fún mọ́ pé mo ń mọ̀ bọ̀ ó ti yẹ pé kí n lọ bá níbi tí mo ti rí báyìí mo rí báyìí mi ò rí mọ́. ṣé o ṣe ìwọ tó ti rí. mo fọlọ́run ṣe rí mo mọ̀ bẹ̀ pé mo dé. kí ló ń sọ yìí máa mú ọ débi bẹ̀ báyìí kódà kó lè máa mọ̀ pé mo tún ṣiṣẹ́ gan. máà tó ń ta ọjà yẹn ó jẹ́ kó yín pé kọ́sítọ́mà òun ni ìyẹn tó fi mí ní ọkàn balẹ̀ tó yẹn mo rí o mi lè parọ́ fún. tí o bá ṣe pílẹ̀ ti ṣu ni mi bá sọ pé ká ní ṣùgbọ́n the first thing lọ́la kà máa débẹ̀. ìyẹn nice orílẹ̀ kan. o lè ṣú ọ̀pọ̀ ìwé. ibi tí mo ti rí nìyẹn bọ́ ẹ̀rù tó ń bè mí lélẹ̀ o sórí ká lọ bí tí mo ti rí yẹn kò ní mi lára ṣùgbọ́n máa yẹn búyàn tí ó bú mi ó bú mọ́mì mi ó bú mi lọ́jọ́ yẹn tí so yẹn lè ó fi bàbọ̀ tá a bá lẹ̀sìn bíbá ó máa wá ó máa ń wá bẹ̀ yẹn. má jàǹjà láì lóye. yọ jọ má di ẹrẹ jọ o. tó bá ro àgbàgbé. yes nice option tó bá ro wúlò tán. AKUDAYA tó bá rí sódà mú àríní àrílọ sóhun ní àbọ̀ AKUDAYA lè yọ. Ṣódà ẹ lójú pọ̀ ní ṣódà ẹ lójú pọ̀ ní ṣódà ẹ lójú pọ̀ ní òun ni òun kọ́ AKUDAYA màrè o. AKUDAYA. Kí lẹ fẹ́ bá wa ra o? Ara kankan. Iye tuntun padà wá kí lẹ tún wálé ní ìṣe pé ń jẹ́ ẹ̀ lọ sí pé ń wáyàn kí ló sọ lọ́wọ́ yẹn gan tẹ́ ń wá káàkiri ẹ̀wẹ̀ má débi bẹ̀ mú ṣàrọ̀ kùtùkùtù mi tí pọ̀ kankan kí ló ṣẹlẹ̀. ẹ má bínú ìkẹta wa là ń wá káàkiri òun dẹ̀ sọ pé òun rí lọ́dọ̀ yín. Ìkẹta yín. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ wa lẹ́kàn. tí èèyàn ìkẹta yín bá sọnù ẹ lọ sórí TV àbí kẹlẹ police station kẹ lọ sọ wípé ó sọnù wọn á bá yín wà. kò síbi tá a ti dé àárín ni kó tó kóhun tó sọ pé òun rí bíbá yìí reason tí mo fi wà bíbá yìí. mo ò bìlí tẹ́ pé customer tèmi ò sọnù o mi ò dẹ̀ míìsì wọn lọ́jọ́ kankan máa wà rajà lọ́wọ́ mi torí regular customer mi ni wọ́n kò sí ọjọ́ kankan máa bá mi ra ọjà so customer tèmi ò sọnù rárá. ṣé wọ́n ti wá bíbá ilé mi. no mo ti mọ̀ pé time ti lọ wọn tí ìdè mi rò pé wọ́n máa wá sọ́jà níbo mo wà surprise bí mi ṣe ní wọn rárá lẹ́yìn. ọ̀nà wo la lè gbà rí wọn ẹ jọ gbogbo agbára tẹ bá lè sà. ẹ wá láòdò ẹ gbà. kí ni kí n bá yín fi rà. no ẹ fún yín. ẹ ṣe gan ni. ẹ mọ̀ kó tá a fẹ́ kẹ́ bá wa ṣe anytime tó bá tó ti wá bíbá ẹ bá wa mọlé ẹ̀ kẹ́ ẹ mọ ibi tó ń gbé ẹ̀yìn á lè mú wa lọ. ìyẹn ló simple jù torí iṣẹ́ tẹ́ fún mi iṣẹ́ ńlá ni torí ṣàpè máa wọ mọ́tò máa mọ́nítọ̀ máa lọ bẹ̀ kí n lè mọ ibi tó ń gbé. ẹ wò tẹ bá lè mọ ibi tó ń gbé tẹ mú wa débẹ̀ a máa tún fún yín mọ́wọ́. tóótọ́ honestly. ẹ ti rí wọn ibi tó ń gbé ẹ ti mọ̀ ṣùgbọ́n ẹ mọ̀ wá máa jìnnà sí bí o ẹ máa ètì máa wá lọ́rọ̀ ọ̀run so tí n bá ti mọ bẹ̀ màá lè ṣàlàyé fún yín. Ṣe ṣe gan ó dà kẹ́ ní náà tán àwọn pé ẹ má bínú o. never mi bí mi bí ẹ ṣe. mo ti rí jẹ́ ẹ̀tẹ̀ ni mo dì ní ìtẹ̀ ó dàbọ̀ sà lórí ṣe o kẹ́ni kó kí wọ́n á béèrè yìí sí kọ́ mú 3,000 wá eléyìí gan tó kó bá ní bá ti ná 10,000. AKUDAYA lèyí o AKUDAYA lèyí o àríní àrílọ sóhun AKUDAYA lèyí o. ẹ̀yin ò jẹun ọmọ o ẹ kú gbogbo ìgbà mi o ìnáwó ńlá tún leléyìí mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀mí yín ó gùn ẹ̀yin ò jẹun ẹ̀yin jẹun ọmọ lórí àìsàn ẹ̀yin jẹ́ ní sàárè. àmín mà. mà ó tiẹ̀ ní nǹkan tí àtòrí ẹ̀ wà gangan
Kò sí mà. Òun ni ó rí nǹkan. So actually mi àti ẹ ti agree tẹ́lẹ̀ pé kí n sọ, but èmi tó wá rí pé ẹni tó bá rí nǹkan gangan òun ló máa ní best picture nǹkan yẹn ló máa lè explain ẹ̀ dáadáa. Bóyá obìnrin ròdòròdò. Bó ti wá sọ fún mi, mo wá wò pé ó dáa ká sọ fún yín káwa àtúntò bẹ̀rẹ̀ sí máa gbé ìgbésẹ̀ tí. Ẹ̀jẹ̀ ń bọ̀ màá lè tọ́ yín sọ́nà. Ẹ̀jẹ̀ ń bọ̀ màá lè tọ́ yín sọ́nà. But èmi tó wá rí pé ẹni tó bá rí nǹkan gangan òun ló máa ní best picture nǹkan yẹn ló máa lè explain ẹ̀ dáadáa. So reason yẹn tí òun fi máa wá sọ. Kí ló ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bá mi sọ? Àmọ́ mi ẹ má wọ̀ àtijọ́ sọ náà. Lóòótọ́ látijọ́ sọ, but ìgbà tí mo débi báyìí sí mo rí pé ìwọ ló máa lè explain better. So reason yẹn tí mi fi wá ní pé kò sọ. Kò ní sí pé mi máa ṣẹ̀ṣẹ̀ máa sọ pé ìwọ rí nǹkan yẹ wàá lè sọ directly fún wọn. Wọ́n mi ṣe rí ìwọ. Bàbá mi ayọ̀ tẹ́ ẹ bá mi ẹ fi mí sáyé. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ̀dẹ̀ bá mi sọ. No, Ọlọ́run ní jẹ́ ká báyìí nínú jẹ́ máa. Èwo ni Yorùbá nínú ìta sọ? Ṣebí Yorùbá ni gbogbo wa. Àtijọ́ sọ pé wọ́n ló wá sọ. Àtijọ́ sọ mo dé padà rí pé wọ́n ló máa lè explain better. That's all. Sọ fún wọn náà. Mọ́mí kò rí lísì problem náà. Kò sí wàhálà mà. Ṣé bẹ́ẹ̀ mọ mọ́mí mi? Ṣé ò fa nǹkan tó máa bọ̀ mọ́? Ká tó bí yín la jẹ́ ṣọ́ rẹ̀. Mọ́mí correct. Má bínú mà, lórí ọ̀rọ̀ mọ́mí ẹ̀ ló ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ reason yẹn tó fi kọ́kọ́ bèrè lọ yín pé ṣe mọ́mí òun because ibi tó ti rí nǹkan yẹn gangan òun àti mọ́mí ẹ̀ lọ́jọ́ lọ. That's it. Ó yà ó ti ń sọ lọ báyìí. Continue mọ́ ẹ̀pẹ́ ni kó lè flow. Kí ló ṣẹlẹ̀? Bá a ṣe ń lọ sókè. So bá a ṣe ń ra nǹkan yẹn nínú ọjà yẹn ni ọmọ mi mo ṣe wo straight báyìí. Ó wá wò straight. So bó ṣe wò straight báyìí ó kàn rí nǹkan. Ó yá yóò sọ báyìí ní tí mo rí. Òfò ni ìsọ̀kan tó rí fún wọn ṣé mi mo rí nǹkan ni ṣe bí wọ́n ló rí nǹkan. Nǹkan tí mo fẹ́ ṣe ẹ ṣẹ̀ṣẹ̀ máa wá ẹ bá sì wá ẹ máa ń dùn mí nù kí ló wá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lè sọ ẹ bá mi sọ̀rọ̀. Mo rí ìkẹta wa ọ̀rẹ́ wa. Ó wá rí kẹta wa. Ẹnì kẹta ni. Lẹ́kan. Orí Lẹ́kan. Ìgbà tó wá sọ fún mi, mo wá sọ pé no, kò possible báwo ló ṣe máa rí Lẹ́kan because gbogbo alámọ̀ wípé Lẹ́kan ti ṣaláìsí. So ìgbà tó wá rí mi náà wá tẹ̀lé lọ sọ́jà. Ìgbà tí mo wá tẹ̀lé lọ sọ́jà mà. So mo gbà tá máa débẹ̀ mi ò padà rí Lẹ́kan o, but mo sọ pé òkè ìgbà wá la tó máa rí Lẹ́kan. Akudaya lèyí o, akudaya lèyí o, àríní àrílọ́n ṣóhun ni àbó òun kọ́ akudaya lèyí o. Manti. Ẹ káàárọ̀. Ṣé wà? Ẹ jọ ṣẹ́ ní peanut. Kò sí. Irú èyí tí mo máa ń jẹ ni o. Kò sí mọ́ tíṣẹ́ ìfẹ́ lọ sọ́jà lọ́la ni. Nílẹ̀ for now. Ok, bóyá màá rà ní títì bẹ́ẹ̀. Ok. Ẹ ṣé. Yes, ó dà.
No, ìyẹn máa lọ lé ẹjọ́ sáré rántí. Ṣé dandan ni kó rí peanut? Wo dandan ni. Àwọn kí nǹkan tí mo like jẹ́ sáré rántí tí màá bá yín. Anyway, I'll for you 2 minutes. Tó bá padà in 2 minutes time, we ní bá wa mi bá mọ́. Nǹkan sáré rà kọ́ bẹ́ẹ̀. We are giving you just 2 minutes. In 2 minutes. Mo ń bọ̀. We are sáré. Yìí tó sáyẹ̀ tó. La fẹ́ ṣe báyìí. Èmi o. Ibi ẹ̀yẹ fún náà ní. Sáré ẹ̀. Ní ẹ pọ̀ nǹkan tó máa ń ṣe nínú ẹ̀. A ní kó máa wà factual tó bá mọ̀ kó òfin mi sọ ṣé ó máa fún àwọn òfin. Ok, jẹ́ ká ṣe wá. Jẹ́ kí n máa rẹ̀ mọ́ ọ̀rẹ́. Sọ́dà ẹ̀kẹta mọ́tò ti gbá wọn títí mọ́tò ti gbá wọn. Ó tún gbẹ́lẹ̀ kan. Bẹ́ẹ̀ ni. Jọ ta ló wọkọ̀ yìí? Ẹ tó wakọ̀ ti sá lọ. Ẹ tó wakọ̀ ti sá lọ. Àwa ọ̀rẹ́ mẹ́ta ni wá, a sì nífẹ̀ẹ́ ara wa gan. Àìsí fi nǹkan kan pamọ́ fúnra wa. Ṣùgbọ́n lójijì ni ikú mú kan nínú wa lọ. Ṣé kí òun ṣe pé mi gan ti di nǹkan mi báyìí? Báwo nínú mi ò bá ṣe dùn tó bí mi àti Kọ́lá bá débẹ̀ lọ́la ká sì rí ká máa múlé kan bọ̀ nílé ká wá bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wa padà. A rí. Ọlámilékan. Má jẹ́ kí n gbọ́ pé o tún múra o tún jáde lọ lẹ́ni báyìí. Àbí? Múra mo kàn fẹ́ jáde. Àwọn ṣe bí mo kàn fẹ́ rà àwọn ọ̀rẹ́ mi ta ni. O fẹ́ rà àwọn ọ̀rẹ́ ẹ̀? Bẹ́ẹ̀. Àwọn méjèèjì yẹn náà ni. Ọ̀rẹ́ mẹ́ta. Tíríbúlè. Ẹ dákun. Ṣé ìwọ ò gbọ́dọ̀ dúró sílé rárá bí tí o kò mọ̀? Lóòótọ́ tí wọ́n bá jáde skul tó ẹ̀ṣẹ̀ ń wáṣẹ́. Ó mọ̀ máa ṣe bákan bọ́ kó ní mí nì. Ọjọ́ wo ló tiẹ̀ gbélé látàárọ̀ dalẹ́ rí? Péyàn tiẹ̀ jókòó èèyàn tiẹ̀ ń sọ̀rọ̀ èèyàn tiẹ̀ ń báyìí ẹ̀dá mọ́ràn. Kó jókòó kájọ wo program kájọ sọ̀rọ̀ kájọ ṣeré kó ṣẹlẹ̀ rí. Ṣé kí n jókòó sínú ilé ìgbà téèyàn ò tí ì ríṣẹ́ kí ìrònú dẹ̀ máa ṣèyàn léṣe mọ́nú lé ní? Ṣé pé kéèyàn wọ depression? Ọlọ́run ní yóò wọ depression gbà tó dẹ̀ ti wá ríṣẹ́ yẹn dẹ̀ ni kó wá joyè láàrin ká kó máa yọ kí fòfòfò bí ìkẹta tán torí Ọlọ́run. Ṣé bí àwọn ọ̀rẹ́ mi méjì yẹn náà ni mò ń bá rìn? Kò ṣáà ṣe pé a jọ ń kẹ́gbẹ́kẹ́gbẹ́. Káwọn náà wà kọ́ wọn bẹ́ẹ̀ ṣeré ń bì ìwọ ló gbọ́dọ̀ máa lọ gbogbo gbà ni. Ọlámilékan ò jáde lé ní ò lọ́bì kankan o. Bẹ́ẹ̀ ni ó jáde. Ìlànà ń bọ̀ mo kàn fẹ́ sáré mú nǹkan ta. Wá Lẹ́kan. Mo ń bọ̀. Lẹ́kan má lọ o. Ṣé bẹ́ẹ̀ mi nìyá ẹ̀ ìwọ fẹ́ sáré mú nǹkan ta? Ó yọ mí lẹ̀ Lẹ́kan ó máa ti lọ. Ó dà ó padà sílé wá bá mi. Epo tó ti ń jiná lọ́kàn mi. Wọ́n sì tún wá fi gígùn. Wọ́n tún sọ ọ́ di tútù. Ọlámilékan. Ó kẹ́ o.
kí ni mo ní sójú ìgbà. ẹ̀yin dà ẹ wá. ẹ ń wá àyàn ni. bẹ́ẹ̀ ni sà à ń wá ọ̀rẹ́ wa ní Lékan. mo ń wá nǹkan èyí jẹ́ èèyàn orí nǹkan nígbà tẹ́ ẹ kọjá lọ báyìí ì ń wò yín mo tún rí ẹ tún kọjá bọ̀ báyìí bí èèyàn bá dá gbègbè ibì kan ẹ yóò ti ẹ̀ káwọn èèyàn ẹ káàárọ̀ o ẹ káàsán o ẹ káalẹ́ o mo ń wá nǹkan èyí jẹ́ èèyàn orí nǹkan. ẹ má bínú sà ẹ má bínú torí Ọlọ́run à ń wá ọ̀rẹ́ wa Lékan ni mẹ́ta ni wá ìkẹta wa la wá ń wá sà. bẹ́ẹ̀ ìkọ̀júwe ilé wọn fún yín. amọ̀lẹ́ ilé wọn lẹ́lọ̀. ó ti kú sà. bẹ́ẹ̀ ni ó ti kú níjẹta ni ìkẹta wa tó jẹ́ òun ló wá sínú ọjà ó wá rí bó ṣe délé ló wá sọ fún mi pé òun rí Lékan reason yẹn ta fi wá àti wátàdé tí ń wá àti ìrìnsẹ̀. ó ti kú. bẹ́ẹ̀ ni sà. òkú lẹ̀ ń wá kiri. àkúdàáyà nù ọbojú rẹ̀ gẹ́ni rẹ̀ báyìí. àkúdàáyà nù ńgbẹ ló ti kú ọsì tó rí àkúdàáyà nù. Lékan ti kọ̀ lónà ẹ̀dá wájú ẹ̀yọ̀ tó lónà ẹjọ́ tó wá. ẹ rí àkúdàáyà tẹ̀ ń wá yìí oríṣiríṣi ni wọ́n bí oríṣi mẹ́ta làkúdàáyà kẹ́ ẹ lè bá a mọ̀ bóyá ẹ rí ìyá àbẹ́ ẹ rí. èkínní tó bá jẹ́ àkúdàáyà tó bá fẹ́ràn ẹbí bóyá bí alábíamọ ni o bóyá ọlọ́mọ èké kan ni o bóyá nǹkan kan kò ní jìnnà ságbègbè ibi tó ti kú irú wọn ni wọ́n mọ̀ pé ẹ̀ṣẹ̀ ògiri káàkiri kò ní jìnnà sílé bọ́lọ́mọ ńlẹ̀ yìí ọmọ ìyọjú ọmọ rẹ̀ lóru yọmọ ìmí àmọ́ fọ́mọ lóúnjẹ lóru ó náà fi máa ń gbé àkàrà ṣẹ̀ṣẹ̀ ògiri káàkiri fún òkú wọn tó bá ṣẹ̀ṣẹ̀ rí èkínní nù nítorí ó nífẹ̀ẹ́ ẹbí rẹ̀ tàbó nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ àbí aya rẹ̀ àbọ́kọ rẹ̀ kò ní jìnnà sílé àwọn ò ní rí àmọ́ òun á mọ̀ rí wọn. àkúdàáyà kejì irú àwọn èkejì ohun tí wọ́n bá kú ní wọ́n lè mọ gbúrò rẹ̀ ní Kaduna wọ́n lè ní wọ́n rí lẹ́kọ̀ọ́ wọ́n mọ rí wọn káàkiri ibi tó bá tiẹ̀ ń gbé gan a máa lọ bí iṣẹ́ ó lè gbéyàwó ó lè lọ́kọ àmọ́ níbi tí ń gbéhun tí àwọn tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n rí tí wọ́n mọ̀ tí wọ́n ṣe tí wọ́n bá wá síbi tó ti kú yun tí wọ́n bá ń sọ̀rọ̀ tí wọ́n fi dárúkọ rẹ̀ pé lágbájá rí ní kinní lọ́hùn tí wọ́n sọ fún ń bò lẹ́ ti rí àjọ ń gbé ní Kaduna ni ọmọ ti kú sàárè rẹ̀ mọ̀ rè bí wọ́n bá padà dé Kaduna wọn ò lè rí i mọ́ ó ti gbọ́ pé wọ́n ti mọ̀ pé òun ti kú èkejì nu ṣe wá rí àkúdàáyà kẹta èmi ló ṣẹlẹ̀ sí. ẹ̀yin ló ṣẹlẹ̀ sí. àkúdàáyà lèyí o àkúdàáyà lèyí o àríní àrílọ́m sóhun ní àbóhùn kọ́ àkúdàáyà lèyí o. bùnmi lómi mu. ẹ̀gbọ́n mi àǹtí mi àǹtí mi àǹtí mi àǹtí mi. àdùnná àbúrò mi náà tún sá fún mi. dákun jẹ́ kọ́ wọn eléyìí fún mi. owó lèmi náà kò rò kù. tó bá wọn fún yín jò lẹ́mọ̀ owó wa. àwòrán kọ́ tó tún dọ́jà ń gbọ́ bá ń bọ̀ lọ́jà àwọn okòwò rẹ̀ wá pàdé rẹ̀. bá wọn kankan fún wọn yọ̀dà wọn ọgbọ́dọ̀ jújọ́ náà lọ. wò ó jèrè ọdún mọ̀ pé mi ì jẹ́ olówó yẹ bá àwọn eléyìí wọn kó kún àbò tí a ń ṣe báwọn. ó ti ń bá yín wò. owó mi ò gbọ́dọ̀ kọjá ọjọ́ òun. nǹkan lè kọjá ọjọ́ òun ìníkọ́lá tí ń bọ̀ rà á.
tẹ́lẹ̀ wo bá wo. yín lè gbà pé ẹgbẹ́ fún yín o ẹ̀ lè gbé lọ o láì ṣe pé méètì ìwọ̀n o lẹ́yìn wọn àwọn èkó wọ́ fún mi o. jẹ́ òun bá mi lóde o. bá mi mo rántí mi lọ́nà odò àǹtí Rọ́mọkẹ́ o bá mi mo rí wọn. Rọ́mọkẹ́. bẹ́ẹ̀ ni. orí Rọ́mọkẹ́. bẹ́ẹ̀ ni bá mi. àǹtí rẹ̀ kọ́ lórí àkúdàáyà lórí Rọ́mọkẹ́ mo ṣe pé mo ti gbàgbé rẹ̀ ọ̀tún mo wá sí ìrántí fún mi lónìí mo mà ríre tèmi o abiyamọ mọ̀ kú ọ̀rọ̀ ó ṣe ọ̀básùn kọ́ fara lélẹ̀ lọ́rùn wọ́n dà wá láàmú láyé mọ́ ìtọ́ mú wá ṣèrántí yìí ọ̀sẹ́ ọmọ olóòkú jà ọmọ àbíkú ọ̀gá ọmọ tẹ́ tí mo retí lórí rẹ̀ tí ò sí ní mọ́tò tí wọ́n fara hàn lóde lọ́mọ tẹ́. Sir, nǹkan tẹ̀ ń sọ sí ni wípé irú àkúdàáyà ọ̀rẹ́ wa. Ó túmọ̀ sí wípé a ní rí ọ̀rẹ́ wa kẹta mọ́. Bẹ́ẹ̀ ni ẹ sì lè rí. sẹ́rí ní tèmi pé yìí fún ni pé bí a ṣe lọ báyà lọ́jà báyìí tá a lè gbowó àjọ wa lọ́wọ́ wọn má ṣe lọ yanjú owó àjọ yìí tó máa pé àáfà tó máa mú báyìí gbowó wa lèmi ń pè yín fún báyìí nísìn. ọlágbára àjọkẹ́ ọlágbára wo bẹ́ẹ̀ mi tiẹ̀ ṣe wáyé ìfẹ́ wàhálà o ìfẹ́ wàhálà ṣé tó bá ṣe pàtí fún láàyè ni kí n ti lọ bá àfà kí n nà lákọlákọ bíbí ìlú àgẹ̀rẹ̀ tupa láìtàlẹ̀ yìí ti fẹ́ nà pa bí ba ṣe kọ́ lórí burúkú ni ẹ́. ara ń tà ń sọnù ẹ máa ní sùúrù ìyá lásàfù lówó àjọ àfà lẹ́fẹ́ lọ nà ìyá ni ẹja lọ bá a ṣe sùúrù ni ẹlẹ́fẹ́ lọ báyà nú ọjà ní ìṣẹ́ ẹfẹ́ lọ báyà fa wàhálà ẹ ṣe sùúrù ni. ẹlẹ́wẹ̀ẹ́ sọ́ni rẹ̀ ò burú sọ́ni rẹ̀ ò dàrú sùúrù olórí bú wo sọ́ni pé ní tèmi pé èyí fún ni pé tó bá ti fi lè ti lọ́la báyìí lọ́la ọjà báyìí gbàm báyìí àlọ́ bá wọn mọ̀ á lọ yanjú owó àjọ lọ́la kọ́ pé àfà àwọn gbára wa gbára ọ lọ kọ́ pé àfà o wọ́n jẹ́ ọlọ́jọ́ lórí ibú sọ́kùnrin wọ́n tẹ̀lé wa lórí ibú. ó mọ̀ lágbára o orí nǹkan èwo ni èwo wọn ìgájúra wọn lọ ìyìn tó ga òní láǹkà ìyìn tó kúrú náà wá rí bákan náà pé ní tẹ́lá fẹ́ lọ fi ara yín ṣe lọ fi ara yín ṣe ó mọ̀ lágbára fún yín o. ẹ wo èmi ò ní gbà o. kí ló dé pé àfáà ni ó mọ̀ dàjọ́ lójoojúmọ́. ẹ wò ìyá wa ṣé àti ẹ̀rí èmi ẹ wò gbogbo nǹkan mọ́ gba ìgbàdìgbàdì o nígbà tí àfáà tí ó bá gbowó àjọ oní àmọ́rajú bí ó kọ́ lópa kan o ẹ wò àfi káwọ̀ rówó tí a gbà o káwọ̀ rówó tí a gbà ní o. ẹ dákun yẹ owó bí ẹ̀rọ ọlọ́dún ẹ dákun ìyá wa bó o láṣẹ wá ṣe báyìí káfí máa rówó àjọ tàlọ́wọ́ àfà torí èmi ni máa kọ́ mi dà ó kun o. ẹ má gbọ́ owó tèmi gan-an kì í tí ì fún mi. owó àjọ yín àtìgbà yẹn ẹ tí ìròwó bẹ́ẹ̀ lọ́wọ́ àfà àfà ò dájọ́ wọ́n ń gbàjọ wọ́n sì mú wà ní ọjà. àgbàlagbà yìí ṣe kí lọ́ọ́ bá ìwà kí n sálè máa bàjá. ẹ sábà wá yanjú ẹ jọ nítorí Ọlọ́run èmi ni wọ́n kọ́ mi dà ó kun gbogbo àwọn. gbogbo bàbá ń gàrí àpò kan mi wọn bá ti fẹ́ ìyàwó baálé rẹ méjì òpó. ṣébí ló ẹ̀ka tí mo bèrè owó ṣébí ló ẹ̀ka tí mo bèrè ilẹ̀. dákun owó olóde sí mi lọ́wọ́ rẹ̀ bá. àwọn yóò bù mí sóní tàbí ọba sọ ya máa ń lọ́rùn. mo ti lówó gbà lọ́wọ́ mímì ní mo ti lówó gbà lọ́wọ́ ìyá mi. bù mí so. bá ní sùúrù ọjà ní tí àìlẹ́ tó máa jàjà tó o. ìyá ti wọ́n lọ ẹ ṣe máa wùwà báyìí àjọ kan ó dúró bí ìsọ̀pọ̀nà báyìí ni ògbówó rẹ ọwọ́ akàn mi ọwọ́ àti ìdá bọ́ọ̀lù ṣe ń wùwà báyìí. ìyàwó ẹ mọ́ bínú ṣé bí mo ẹ̀sẹ̀ tó gbágun àlọ́ ẹ̀sẹ̀ lù nígbà tí pé ẹ jẹ gbèsè lẹ́ẹ̀dọ́wọ́. mo jẹ gbèsè lẹ́ẹ̀dẹ́ o mo jẹ gbèsè lẹ́ẹ̀dẹ́ kálukú lóní tó rọ̀ lórí ọ̀rọ̀ owó rẹ mo jẹ gbèsè lẹ́ẹ̀dẹ́ bá ń kówó mi bọ́ bá jẹ́ wọ ni ò ní gbà. ẹ wá bó ṣe wà yìí sí ìpapọ̀ márùn kódà mo sì lè márùn kó nílé mo ti pé ńgbà bá tà ní ẹsẹ̀ ra kókó mu bẹ́ẹ̀ mi ṣe wà èmi ò lówó nǹkan lọ́wọ́ o. bọ́ọ̀lù ṣe ń sọ̀rọ̀ báyìí ná bọ́ọ̀lù ṣe ń sọ̀rọ̀ báyìí ná. ìyá amukun mẹ́kọ. omukun mẹ́kọ mú mọ́ gàálí pàápàá
dákúndá lọ́wọ́n jẹ. àgbàlagbà tẹ ẹ jẹ́ mọ́ mèsì rẹ o ọdẹ lẹ́ẹ̀kejì ẹ mọ̀ sẹ́ lẹ́ẹ̀kẹta mọ́ o kọ́mọ yọ sírí lẹ́yìn ìyá rẹ̀. gbogbo òsì orí bútọ̀ mọ́ ṣe kì náà nu ó yóò mú wẹ nígbà bá níbi owó ní ọmọ náà ju bí akó wá pa. ṣé ogun tí dáadáa yín ọ̀dà náà rè kọ́ wá tẹ́ epo àkàtì ń kọrin ṣé gbogbo tẹ́ dà rè kò sí wàhálà fẹ́mi ọ̀bà tẹ̀ lé rówó gbà wọ́n múra kankan láàrin láàárọ̀ kùtù nígbà tí ìpẹ́ ẹgbàá lápò mo tiẹ̀ ṣe bí pé wọ́n bá gbogbo ilẹ̀ jẹ́ ni kò sí wàhálà ẹ padà wá ẹ ríran wà bí mo ti dà ní lónìí wọn ọ̀rọ̀ dájú ẹ̀sìn rájọ tẹ́ ẹ kù ẹ sá máa jẹ́ ń sọ̀rọ̀ sẹ́lọ̀n lásìkò yìí. wá sọ fún yóò sì tó bímọ ọ̀bànújẹ́ kọ́mọ sọ mí ìdàbí mo ṣe dá o sọ pé bí yàrá ẹ ṣe rèé tó fi kó sì kúrò láàrin jà kó wá mọ́sùn mi náà rí gbélégbá ó tún wọn atẹ́lẹ́ gbọ́sẹ́ o ó ti gbọ́. wọ́n ò fún yín wọ́n ò fún yín. òòrè yín wèrè ṣe kúnnú mọ́ náà wà. sá sọ fún yàrá ẹ mo wí síwọ náà ti ọ̀dọ́ ní wá ní ọwọ́ àmọ́ ọ̀yọ́ gbọ́sẹ́ tó wá kó nú èkìsà ó lò sí aláṣọ nǹkan oṣù lọ lórí jàlàjàlà kúnlẹ̀ gbẹgbà tó bá bí ọ̀dà kó wá. kọ́sọ́mọ̀ dáadáa ni kọ́sọ́mọ̀ dáadáa ni ṣé ń tà àwọn ohun tó ti yòrò yín lánàá. ojoojúmọ́ kan màmá wá sọ́jà. ẹ mọ àmọ́ nǹkan kan wà tí mo fẹ́ béèrè o. kí ni ọ. ẹ má bínú ṣé ẹ jẹyàn lówó. jẹyàn lówó rárá ẹ jẹyàn lówó. ẹ sì jalè. ó lè ẹ tó bá jalè ló bọ ọmọ jẹ. àwọn èèyàn rẹ wá yín. wà mí rárá mi ò lẹ́ni tó lè wà mí. ẹni tó lè wá yín. ìjọba mọ́rán jù ú. ẹ̀yin àti kínní náà ṣáá àná tẹ ẹ̀rá yẹn máa ní ìṣe bẹ́ẹ̀ òkè ayé àmọ́ ìlò tẹ́ mọ́jì ọmọ òkè lè wá lójoojúmọ́ o àmọ́jì ọmọ òkè ẹ ṣe mo dúpẹ́ o ìjọ àyín ó gbà o. ìyá mi bá wọ́n bá àwọn ìlú ẹ má dàrí ilé àwọn kì í bọ̀ ibi tó ń gbé ní ọ̀dà. Tani yẹ. Èmi ni o. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ rọra. ọ̀rẹ́ mi mò ń béèrè. ọ̀rẹ́ yín. ọ̀rẹ́ mi náà mi. ẹ jọ bó ló ṣe rí o. ọ̀gá. àti ilé wa náà láti wá. a jẹ́ pé ọkọ mi ni ó jẹ́ ní Gafaru. Lẹ́kan. ní ẹni tó ń jẹ́ Lẹ́kan ni bí Gafaru òun lorúkọ ọkọ mi tájọ́ ń bínú. bóyá muslim name ẹ nìyẹn òun náà ti òun ní ẹ pé bọ́tà. kò wá sí nílé báyìí. à ń bolo lọ. ó ṣẹ̀ṣẹ̀ wá lọ tán nísìnyí o ṣé ẹ̀yin ò pàdé rẹ̀ nígbà tẹ́ ń bọ̀. bóyá náà tọ̀tọ̀ la. àwọn tòótọ́ àtà sí ara wa ni. ẹ jẹ́ kí n sáré bá yín pè Gafaru gbé kọ́ọ̀lù rẹ̀ Gafaru wo àwọn àlejò owó wọn wà lẹ́nu ọ̀nà ilé wa báyìí kódà wọ́n ní wọ́n gbé owó wá ó yá mo bọ̀ bá mọ̀ bọ̀ ẹ mọ̀ padà bọ̀ ni wọ́n gbówó dé owó wà ń bẹ̀ ó yá tètè mọ̀ bọ̀ wọ́n gbówó dé fún ọ. nínà 4 years náà ó ti máa wá rí. ṣé ti ń bọ̀ ọkọ mi náà ló dé wo ọkọ mi. olówó orí mi. kí ló dé. àwọn náà láwọn wọ. àwọn ta ni. irọ́ ẹ mọ́ dàrú ìyá wa àní ẹni tí ń gbé bí ọ̀rẹ́ mi. ọkọ mi náà ni. bóyá ẹnìkejì tí wọ́n tọ́jú wọn ló máa jẹ. ìkejì mi. bẹ́ẹ̀ni ẹ wà ju méjì náà ìyàwó mi láwa ń lò. irọ́ ọkùnrin láti ẹ fọ arábalẹ̀ kọ́ tèmi. ẹni tí mò ń béèrè yìí ọ fáìn tẹ́bàdì bó ṣe rí gan kò ní rúurú báyìí pé ẹni tí mò ń sọ ọ̀rọ̀ ẹwà ìgbélára rẹ̀
Kéésì ẹ wo ẹ bá ń pe ọ̀rẹ́ mi tí ń gbénu bí ìjáde. Àní èmi àti ìyàwó mi nìkan la wà mí báyìí. Okay, ẹ fẹ́ wá jìn àbí? No, kò lọ tó báyọ̀. It's not up to that. Kò sùn ẹ ṣé mo lè wọlé? Ilé ìbò lẹ o. Ibi ló ń gbé. Má wọ wọn náà àwọn méjì nìkan làwọn gbé bí. Ẹ má wọlé ẹ jẹ́ àlọ. Ibo lẹ lọ. Ẹ pè mí lọ́wọ́ kan àti ṣé ẹ wá pè mí lásán. Ẹ má bínú sí usage náà tí ń gbé yín bọ̀ ni. Okay, ó dà èlò lówó ọ̀kadà. 5,000. Mo rò pé ó sí èrè. 5,000 lówó ọ̀kadà. Wọ́n ní 5,000 lọ́wọ́ ọ̀kadà lọ́wọ́ bọ́sì kọ̀ọ̀dọ̀ náà yànnà ọjà. Láyé rẹ̀ rí polókùrú musu báyìí. Ẹ ní sùúrù fún ṣé ó wà bí o ti. Ẹ fún wọn better life. Ọkọ yín. Ó ṣì. Wo wọ́n ti ẹ̀ Gbàjáre. Gbàjọ́. Níbo ló ti ń gbé yín bọ̀? Níbo ló ti ń gbé yín bọ̀? Sókà ló ti ń gbé. Gbàjọ́ wà mí jọ. Mo fẹ́ lọ gba àjọ mi. Mo fẹ́ gbowó àjọ. Mo ṣe ní tí mo fẹ́ fi ṣọ́ ìgbé àìlè. Mo kú tẹ bá lè ràn mí lókè kọ̀ọ̀kan ní ojú òsì mi fún sáré gbóyè mi tí wàá dá yín lò. Bẹ́ẹ̀ ni sá, mi ò mọ iye tó ń tajà yìí. Bẹ́ẹ̀ lè mú nǹkan kan. Àwọn tó bẹ̀rẹ̀ jẹ́ fún àwọn iye tó ń tà. Tẹ́ bá lè mú nǹkan rẹ̀ mú já iPhone. Lọ́jọ́ bẹ́ẹ̀ máa iPhone ni. Mo ti ẹ̀ trust ní ẹ̀ lè mú nǹkan kan. Ẹ kò sáré bá mi dúró mọ̀ nǹkan kan. Ṣé ẹ lè pẹ́? Bí ilé pẹ́ pápá sí mo ti lọ mo ti dé. Hello. Ẹ mọ̀ bò mo ti rí o. Ẹ mọ̀ bò báyìí. Kẹ́ ẹ lè mo ni mo fi sọ́gbà. Ṣé pé tó wà ní dìgbà mi? Ẹ kàn ká mọ́ wájú ọ̀dọ̀ mi. Àlá tí ń bọ̀, a wà lórí ọ̀kadà. Ànípẹ́ débẹ̀ mọ́. Ànípẹ́ dọ́dọ̀ rẹ mọ́, a wà lórí ọ̀kadà. Ẹ ti ń bọ̀. Ẹ má mú kankan, ẹ má bọ̀ kẹ́ ẹ lè wà mú ẹ má pẹ̀. Àlá tí ń bọ̀, ṣó gbọ́ mi ni hello? Ẹ má pẹ́ o. Hello, a ti ń bọ̀, a wà lórí ọ̀kadà. Ṣé ẹ tí kìí sí ni? Ẹ má bínú sórí Ọlọ́run. Ìyá arúgbó tí mò ń sọ yìí, owó yẹn ṣe pọ̀ tó. Ó ń gbọ́ ló ń kalẹ̀ yọ̀ fún wọn. Kò tí ì ka kọ́tà owó yìí. Ṣé pé ẹ tí ì rówó yẹn? Tí ìlú ga. Ẹgbẹ́ bá wù ọkùnrin yín wá yìí ní ìlú òsì. Ẹgbẹ́ kọ́ọ̀lù yìí. Ẹgbẹ́ kọ́ọ̀lù yìí. Ẹgbẹ́ wọlé. Ẹ wò ó jẹ́ kí ẹ̀ ṣe mo ti ṣe fọ́lọ́run yìí o. Ẹ̀yin lẹ́ni wàhálà tí mo dá. Ẹ wò ó ẹ̀yin lẹ́mọ jàre. Ẹ wò ó kú ayé yìí máa da. Ẹ máa ṣe oúnjẹ mo yìí àbí ṣe mi. Ẹ ṣe gan-an ni látàárọ̀. Ẹ wò mú ẹ ṣe rí. Kí ló ṣẹlẹ̀? Kí ló fẹ́ kú? Ta ló bá yín yà? Ṣé ẹ̀rọ ni lójú ni? Ọlọ́run kò sí ìlú. Ẹ ṣe kẹ̀lẹ́. Ẹ ṣe ẹ̀wù mú ìṣègbè lọ́wọ́ ìyá yìí. Ìwé má dùn ún kiri ọlọ́run. Àìbò ẹ má fún mi lówó orí ẹ̀ ṣe mí lóore tó pọ̀. Ẹ gbà. Mo rẹ lọ́wọ́ ẹ má tọ́lọ́ la ìbábọ̀ wọn ní yìnyín kẹ́ni ó tún ṣe mí kí mi bá dúpẹ́ orí tẹ̀ ṣe ní láàrin ẹgbẹ́ bí òun ìgbà yín. Bẹ́ẹ̀ ni sà ń ṣe mú ìdí nítorí báyìí sà.
ó yá sà. Ẹ ṣe dáadáa o ẹni burúkú ni yín ẹ wá ní kí n bá yín dáhùn dúró mo tún wá lọ opportunity wọn á bẹ̀rẹ̀ sí ní pè yín pé. ìyẹn mo pè yín láàkọ́ ẹ sọ wípé ẹ̀ ń bọ̀ wọn á pè yín lẹ́ẹ̀kejì ẹ lè use láti gbé kọ́ ṣé nǹkan tẹ̀ ṣe yẹn dáa ṣó dáa kiri ẹ forí gbálẹ̀ ni. ibi tá a ti ń bọ̀ lánàá láti ní accident. accident. bá a tó tọ̀ nǹkan. ṣé èèyàn ò ṣáà kú. èèyàn kú o mọ́ mi lẹ́kan ti kú o. yéè màmá ni tó bá sọ̀rọ̀ mi kọ́sítọ́mà mi màmá ẹ̀ ti kú. Olúwa o ó sì wàá dùn mí ọ̀rẹ́ yín wá bí báyìí lánàá òun gan mo fi ṣọ́gbà báyìí tí mo fi ń pè yín ó jókòó síbì àmọ́ àná yẹn ó wà mo kàn notice pé ó ń sunkún ẹ má bínú bíi táìmù wo ló ń sunkún. bíi kan bíi 5 o'clock lánàá yẹn ló ń sunkún. 5 p.m. bẹ́ẹ̀ ni ṣe pé mo ti ń pè yín before 5 yẹn. time president yẹn ṣe lè ogun nìyẹn. gangan nìyẹn. kò sẹ́ni tí ó ṣe kò sí mi kò sẹ́ni tí ó ṣe àmì ara ló sọ. Akudaya lè yọ. ọmọ ẹ méje ń parọ́ fún yín ṣẹ́rí orí tàbí sáàbàdé wàhálà ẹ̀yìn àti ẹ̀ ti fẹ́ súra bẹ́ẹ̀ ṣe ń rìn tàṣe ń tàṣe ìkò wá fẹ́ yé mi mọ́ àmọ́ ìrànlọ́wọ́ kan tí mo ṣe fún pé ẹbí ní sẹ́rì ní ìlú Olúwa ràn mí lọ́wọ́ dé ẹ jẹ́ ráàyè mójútó gbà mí mọ́ ó fún mi nọ́mbà ẹ̀. ó fún yín nọ́mbà ẹ̀. fún mi nọ́mbà ẹ̀. ẹ fún wa ní nọ́mbà ẹ̀ ń fún wa kàgbá nọ́mbà. òde náà ò lè sọ bí di àgọ́ alẹ́ èyí jẹ́. tẹ́ ẹ ṣe ń pariwo lórí yẹn ń fọ́ mi sí kí ló dé báyìí wọ́n ní dókítà sọ pé ká má pariwo ká má jẹ́ kí n bínú ká má jẹ́ kí n pariwo kí ló dé báyìí. mo lọ bí kankan mo ti gbọ́ tí mo bá ti lọ kẹ́ mú mi sílẹ̀. jẹ́ sọ fún ọ bí ò bá wọ̀ wọ́n pariwo fún gbogbo aládùúgbò níta bá ṣètì lè fi jó wọ́n mọ̀ ẹni bá lẹ́sílẹ̀ ní wọ́pùkì ṣé ìwọ́jọ́ kù. mami point of correction ọ̀rẹ́ mi ò kì í so mo fẹ́ kẹ́ ẹ kó kú ẹ má lọ kú ìdè living kò kú kò tí kú. àkúdàáyá ni ìwọ ó dà kò burú ó ò lébi kankan bí mo sọ fún ọ. tí ma ti lọ kẹ́ mú mi sílẹ̀. ẹ bá bàjẹ́ àfi kó mú mi dání. ẹ já lọ ọkùnrin mọ̀ ìtẹ́lẹ̀ ẹ jẹ́ ká lọ. ọlọ́run má jẹ́ ebi ìrẹ̀wá ìmọ̀ àwọn òkú káàkiri rẹ̀ alàyè ni ọ́. mọ́mí mò ń lọ. ó lọ ó tó o bá lọ́gọ̀ọ́. Akudaya lè yí o. Akudaya lè yí o. Àríní àrílọ sóhun ní àbọ̀ nǹkan Akudaya lè yí o. Akudaya rè o. Akudaya lè yí o. Sórírí. Akudaya lè yí o. Tó bá rí sódà mọ́. Àríní àrílọ sóhun ní àbọ̀ nǹkan Akudaya lè yí o. To try it. Náà ni mo pè é bóyá kó gbàjà rìn náà. Àmọ́ arọ́ọ̀ṣì ni jẹ́ kí n farabalẹ̀ máa pè é mọ́ pè é. Gbọ́n tí nọ́mbà yìí sọ. Ìwúrò náà fún mi sọ. Hello lẹ́kan àwọn ọ̀rẹ́ rẹ ni níbo ló wà à ń bọ̀ dúró dè wá ṣùgbọ́n à ń bọ̀ dúró dè wá à ń bọ̀. ọ̀nkú ẹ màmú dírẹ́sì yìí tán ìgbéga dé kátólíkì. Akudaya lè yí o. Àríní àrílọ sóhun ní àbọ̀ nǹkan Akudaya lè yí o. Akudaya rè o. Akudaya lè yí o. Sórírí. Akudaya lè yí o. Tó bá rí sódà mọ́. Àríní àrílọ sóhun ní àbọ̀ nǹkan Akudaya lè yí o. Akudaya lè yí o. Akudaya lè yí o. Àríní àrílọ sóhun ní àbọ̀ nǹkan Akudaya lè yí o. Hello. Mi gbọ́. A ti wà lábẹ́ igi. Níbo ni wọ́n náà wà? Hello. Wà ń jábẹ́ bí a ti wà ń bẹ̀. A ti lọ. Ó dáa. Nǹkan sáàmù tó ń tẹ̀sí ẹ̀rí wa. Ọ̀bẹ inú ẹ̀ máa dùn pẹ̀lú àtúnṣe.
inú àdùn gan. Tí o gbà yà tún dá ẹ̀. Ẹ ló lẹ́kan, à ń dúró àti ìrì ẹ̀. Má pẹ́ ọ̀rẹ́ mi. Kéèyàn kó inú sítì kó wá sí nàbà. Ó láìkí tó bá tutù náà rẹ̀. Ìyá torí igbó tó wà nínú ìyàbá rẹ̀ fi gbòòrò lẹ́wọ̀n sí gan ni kó wá bá. Àlékún náà ló lè kó wá bá wa máa mú padà sí gbòòrò. Hello, lẹ́kan. Hello. À ń dúró dè lábẹ́gi látàárọ̀ àárẹ ẹ̀. Abẹ́gi lèmi náà wà. Abẹ́gi lèmi náà wà. Abẹ́gi lèmi náà wà. Kí ló sọ? Kí ló sọ? Hello, lẹ́kan. Hello. Aláwọ̀ alábẹ́gi àárẹ ẹ̀. Abẹ́gi lèmi náà wà, má dá mi dúró jàre. Tó ń pẹ́ lọ bá kó o sọ fún mi. Màá fẹ́ pé èèyàn pé nẹ́tíwọ̀kì wa dà pé káyà fóònù àlẹ́ òní àgbàtà pé ló wà lórí fóònù. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́, a fẹ́ yá fóònù. Kò sí ọ̀rọ̀. Ẹ má bí. Ẹ jẹ́ má bí. Àwa dúdú yẹn lábẹ́ kí ni wàá lọ. Àwa ò kó bí akátá ẹ̀ fún títí. Kò sí ọ̀rọ̀. Ẹ ṣé gan àǹtí, ẹ ṣé. Kò ríǹgì lọ́dọ̀ sí mi náà. Ẹ jọ̀ọ́ àǹtí, mọ̀ bí tá a ti lè rí nǹkan tútù rà. Ayé ọjà ni mo lọ, mo lè bá yín rà bọ̀. Ẹ ṣé, ẹ bá wa ra méjì. Ẹ bá wa ra méjì bí bá tutù. Ẹ ṣé. Ọ̀rẹ́ mi ṣe wà aláìfọ ẹ wò. Kò ní kọ́ sáàlé. Ẹ ṣe olóore ọlọ́run akẹ́yìn gbà change. Wá change. Wá 300. Ẹ ṣé o, ẹ rọra o, dàbọ̀ o. Ẹ ṣé o. Akudaya lè yọ. Akudaya lè yọ. Àríní àrínà sóhun ní àbò nǹkan. Akudaya lè yọ. Akudaya lè yọ. Ó ní aṣọ́kú táìmù yìí. Akudaya lè yọ. Kí ló ṣe nọ́mbà àwọn pípù yìí náà? Kí ló ṣe? Akudaya tó bá rí sódà mọ́ àríní. Ẹkún táìmù Akudaya ṣe é ṣe ọ̀rọ̀ ká change sims. Ẹ jù fún ilé ẹnu ilé o. Ẹ máa mú ẹ gbà. Ẹ máa mú lọ àwa la fún. Gbà. Ẹ gbà jàre. Pọ́lísì ni lójú náà kẹ́ka ṣe dá ní ṣe dá wàhálà wa o. Wọ́n àwo bí gbére. Wọ́n ní pọ́lísì ni àwọn kì í gba nǹkan lọ́wọ́ ènìyàn sọ̀rọ̀ jẹ́ kí n bẹ́ẹ̀ páàkì fún ẹ.
kò lọ́nà. Hello, ẹ má bínú mi mọ̀ pé mo ní low battery ni but mo ti change sim sínú fóònù kejì mi. ọ̀rẹ́ yẹn ṣe kó mi bá ń sí ni. Ó ti wá. Ó wá ra drink méjì. Èló ló mú wá? 500 ló mú wá. Èló lẹ́yìn wá kó fún? Ó gba 300. 300 tẹ fún owó méjèèjì dọ̀tí. Wọ́n lẹ 100 naira bẹ̀. Kí ló dé? Kí ló mú ọ sọ̀rọ̀? Ilé kan ló tóbìnrin tó kò níwájú wá sí. Ọjọ́ máa lọ jẹ́ ló ti ṣe fún ìsinsìn. Jẹ́ ká trace ẹ̀gbá ẹ̀. Hello. Ilé mọ̀ jàre mọ́ fi fòró pa mí. Fòró pa mí jàre ẹ̀yin lẹ́mọ̀. Ẹ̀rà ẹ jọ ṣé ẹ bá wa rí èèyàn kan tó gba báyìí ó wọ jeans blue àti top white wa. Ṣé obìnrin àbọ́kùnrin? Báyìí ó ti lọ pẹ́tipẹ́. Kí má lọ jẹ́ pé bóyá ọgbọ̀n wọn. Nígbà yín lè sóúnjẹ àrọ̀. Mo náà ní àgbà àgbo fún àtìlẹ́kùn. Jẹ tẹ̀lé wọn lọ́la o. Àtàná lèmi ti lo kóńtò èmi. Ìwọ náà kéwé ó so lóòlé lóko ó ṣe lóòlé lóko mọ̀ mi àgbà náà àwọn náà ṣe gbígbí ọ̀ka gbà tán náà fún wọn lóko látànà ó sì yẹ kán lè ṣílẹ̀kùn. Sí mi náà ó ní ìgbésẹ̀ mi lọ́dún mọ́kàn wọ́n ní tẹ̀lé àwọn lóko lónìí mi ìdẹ tẹ̀lé. Sọ́jọ́ máa bá wa lójú rẹ̀. Mi ò rojú ẹ̀rí nǹkan mi. À ń wá jọmọ́ mi àgbà lójú ibi náà bá wa ibi náà bá wa ibi náà gbọ́dọ̀ bá wa. A dùn ní ọ̀bí tó wà lára ẹ̀sìn náà kò sí ní tá a ṣe ju ká dúró jẹ̀rẹ̀ lọ. Pẹ̀lẹ́ o káàbọ̀ ọ dàbọ̀ o. Olè ara kò ní ọ ọ ti mú wọn bọ ara kò èèyàn wa kọlà ń lé. ọ̀dà yín lójú. Bẹ́ẹ̀ ọmọbìnrin kan tó wọ ṣòkòtò blue àtẹ̀wù white tó sáré kọjá ń sìn. Bóòdù ti jẹ́ sí. èèyàn wa ni lóòótọ́ ọmọbìnrin kan kọjá ní ìsìn ọmọ kékeré báyìí ọ̀nà báyìí lọ gbà ẹ bá gan tẹ bá ń tẹ bá yára ẹ bá. ẹ rọra. Ó sì dájú fún àwọn ọmọkùnrin èso ni àpárí lójú wọn bọ́bá jólè ní yín mọ̀ fẹ́ẹ̀ lè lọ lábàáyé ọ̀dà lójú. Bájídé tó bá ti di ọ̀lẹ́ táwọn ti lọ fún èkó àwọn àgbàdo kan wà fún ìfẹ́ fà. Ìjọba mi gan níbi àwọn àgbàdo rẹ̀. Guys, ṣé ẹ rí ọmọbìnrin kan tó wọ ṣòkòtò blue àtàṣọ white? Bọ̀dà a ní ẹnìbọ̀dì tó rí ọ̀nà méjì ló wà níbi bóyá tí wọ́n á gbà nìyẹn. Ibi ìbàdàn náà já síta. Lẹ́kọ̀ọ́. Èmi nìyí.
Kí ló dé tẹ̀ ń wá mi? Kí ló dé tẹ̀ ń dààmú mi? Kí ló dé tẹ̀ jẹ́ nísinmi? Kí ló dé tẹ̀ ń wá àlàyé láàrin òkú? Àlàyé lẹ́yìn, òkú lèmi, ṣùgbọ́n mi ò bínú sí yín. Mo mọ̀ pé ìfẹ́ tẹ́ ẹ ní sí mi, òun ló jẹ́ kẹ́ ẹ máa wá mi. Ṣùgbọ́n ní báyìí, màá fi bí ìsílẹ̀ fún yín. Oh, is he angry? Ó dàbí. Ìwàmọ́ mi ìwọ́ kú mọ́ bí ìwọ́ kú dáyà kòkó mọ́ ìwọ́ kú mọ́ dáyà kòkó mọ́. Akudaya leyo, akudaya leyo, arini, arilo, ṣóhun ni abomupo, akudaya leyo. Akudaya reo, akudaya leyo, soriri, akudaya leyo, tó bá rí sódà mu, arini, arilo, ṣóhun ni abomupo, akudaya leyo. Ṣódà ẹ lójú pọ̀ ṣódà ẹ lójú pọ̀ ṣódà ẹ lójú pọ̀ ni òun ni òun kọ́ Akúdáyà màrè o Akúdáyà tó bá rí ṣódà Akúdáyà lèyí o àríní àrílọ ṣóhun ni àbọ̀ Akúdáyà lèyí o Akúdáyà rèé o àrímá lè sọ Akúdáyà lèyí o ohun lórí tẹnu ò gbọdọ̀ sọ. Akúdáyà lèyí o àríní àrílọ ṣóhun ni àbọ̀ Akúdáyà.